Trust me. Baba, kó máa lọ bẹ́ẹ̀. Àgbẹ̀yẹ̀ sì ni wọ́n wọ̀ ṣùgbọ́n nítorí àgọ́ òdòdó yìí ní. Aláàánú ọkọ̀ ètò yìí ìgbòye ìgbòkèrè táwọn wíwé. Aláàánú sì lè yọ ìgbà túndé. Lọ́wọ́ bá bá ní bọ́ọ̀ bá wá ní àwọn ọkọ̀ etí ìyẹn ní ọwọ́ ọ̀nà òrùlé. Kí gbogbo wa lódògbòlú láti ọ̀dọ̀ kábíyèsí wa aláyélúwà ọba Adédèjì Ọ̀nàgolúwà. Mo kí gbogbo àwọn aláyé council. Mo kí former president wa láti ọ̀dọ̀ Captain Sunny Adégbùyì. Mo kí gbogbo àwọn àgbà, mo kí àwọn ìyá wa, mo kí ẹ̀yin ọ̀dọ́, mo kí gbogbo wa pátápátá pé ẹ kú ọdún. Èmi á ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ o. Ọdún yìí àríṣà àṣemọ̀ ò lágbára Ọlọ́run Òdògbòlú ó máa lọ síwájú, ó máa tẹ̀síwájú. Ìbùkún Ọlọ́run máa wà lórí gbogbo wa lágbára Ọlọ́run. Gbogbo wa la máa dàgbà, la máa dògbó. Ọ̀la Saturday OCDC day mo fẹ́ bẹ̀ gbogbo wa pé 12 o'clock lọ́sàn-án la máa bẹ̀rẹ̀ ètò yẹn. So máa fẹ́ jẹ́ kí gbogbo wa ká wà ń bẹ̀. Mo kí gbogbo àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ societies clubs lódògbòlú ẹ ṣé gan-an. Mo dúpẹ́. Mo kí gbogbo àwọn excos all the OCDC excos pẹ̀lú gbogbo wa ta ti sọwọ́ pọ̀ láti jẹ́ kí Òdògbòlú tẹ̀síwájú. Ọdún yìí pẹ̀lú ọdún tó ń bọ̀ pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo achievement OCDC fẹ́ nínú Òdògbòlú a máa achieve ẹ̀ lágbára Ọlọ́run. Gbogbo àwọn ọmọ wa ló máa ṣoríire àṣeyọrí ìtẹ̀síwájú ìgbéga. Òdògbòlú gbọ̀ngàn ló jọ gbogbo wa lógún. So lágbára Ọlọ́run máa fún gbogbo wa ṣe. Ẹ ṣé gan o, mo dúpẹ́ o. Ẹ bá fún un ní àtẹ́wọ́. Ọmọ ò lè jọ bàbá. Ọmọ àbí fún ìfúlẹ̀lẹ̀ níṣẹ́ àwọn olóde ìsálú ayé. Bàbá wa dọ̀tọ̀ kúrúlé kíyà ẹ fún mi lẹ́yìn kan tí ó sọ. Mọ́ ẹ jẹ́ fún pẹ́sítọ̀ tó rọjú díẹ̀. Àmọ́ ìyẹn kì í ṣe 5,000 2,000 ni. Ṣé a ti rẹ́dì fún pẹ́sítọ̀ yẹn? Ta ló lè sọ complete name o Alhaji Sulaiman Adio fún mi kó bá bọ̀ níwájú complete name wọn. Ó yá a fi ìlú ilé ẹ lọ́wọ́ o, a fi gbogbo ọkùnrin ìlú ilé ẹ lọ́wọ́ o, a fi obìnrin ìlú ilé ẹ lọ́wọ́ o, àwọn ọ̀dọ́ ìlú yìí lọ́kùnrin lóbìnrin àfihàn ilé ẹ lọ́wọ́ o. Gbogbo ọmọ Òdògbòlú tó wà ní Òdògbòlú àti Nàìjíríà káàkiri àgbáyé in diaspora ọlọ́mọba wà pẹ̀lú wọn o. Wọ́n wá rí lọ ní jẹ́ka kórè wálé o. Àwọn tó wà ní jẹ́ka ṣe rere o. Dákun tó bá fẹ́ ṣe rere sọ pé Allahu Akbaru. Allahu Akbar kabira. Gbogbo àwọn tí ó fi fẹ́ wọ́n máa ń wọ́n ṣe sàárà. Ẹ dákun bá ń gbé abọ́kọ̀ wá síwájú bí yìí. Sáàmù pé òní tún wá jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kejìlá. Ìwọ tó ń fẹ́ rí oore tuntun, oore nọ́mbà 1 tí kìí ṣe nọ́mbà 2 tí kìí ṣe nọ́mbà 3 ẹ jẹ́ fún yín lápẹẹrẹ nǹkankan. Tí a bá wo Federal Executive Council meeting fẹ́ẹ̀kì tí wọ́n máa ń ṣe l'Àbújá tí àwọn aláṣẹ ilẹ̀ yìí máa ń ṣe ẹ lọ́wọ́ bí wọ́n ṣe ń àárẹ̀ ìdí wọn. Wọ́n máa mú vice president, wọ́n mú secretary to the